Assalamu alaikum wa rahmatullahi wa barakatuh. Ṣé àwẹ̀ ń lọ ẹ̀yin Muslims brothers and sisters ní across the globe? Kí ni mo máa mú wá fún yín lénìí? Sharp ni so that ẹ lè fi ṣìnà nírọ̀lẹ́ yìí. Òun ni goat meat pepper soup. Mo ti ń pèlò ẹ̀ lọ nìyẹn. Omi láti dà sí orí iná yẹn, omi tó lè ṣe goat meat wa àti tí fún pea soup wa òun nìyẹn. Ẹ jẹ́ kí base omi pea soup yín kó máa dùn. Ṣó ti yé yín so that tẹ́ bá ń jẹ protein nínú ẹ̀, ẹ máa gbogbo a máa sẹ̀ǹgẹ̀mẹ̀ǹgẹ̀ wọnú ara wọn. Nǹkan tí máa ṣe lélẹ̀. Màá mú goat meat mi tí mo ti rọra gé kínkínní ẹ ti rí size ẹ ti rí. Màá ra sauce báyìí. Ẹran ewúrẹ́ ọ̀dẹ̀ kò ń pẹ́ rọ̀. So bí ẹ̀yin mind pé a ti ṣan ẹran ewúrẹ́ yẹn o. So ní báyìí nǹkan tí máa ṣe ni máa fi onion sí. Máa fi adùn ọbẹ̀ máa fi sí. Máa fi ìsebẹ̀ díẹ̀ ní ráńpẹ́ máa fi sí. So ẹ mọ̀ nǹkan tó ṣẹlẹ̀, ẹ jẹ́ ká fún ní like maybe 4 to 5 minutes a máa wá padà wá. Mò ń bọ̀. So ní báyìí ó ti tó like 4 minutes ṣé ti rí. So nǹkan tí máa ṣe ń sìn máa ń lo iná àbí kí n paná díẹ̀. Mo fẹ́ sieve ni parboil mo fi ṣe. Mo kàn rọra fi seasoning àti salt àti Alubosa mo kàn fi rọra parboil ẹ̀ ṣó ti yé yín. So ní báyìí mo mọ̀ pé ògúnfe yẹn ó ti rọ̀. Ó ti rọ̀ díẹ̀ láti gba èròjà tó kù mọ́ra. But we don't want to serve our pepper soup like this. Gbogbo kíní òun la fẹ́ jẹ́ kó wú jáde. So màá lọ sieve ẹ̀ sìn. Màá wá bẹ̀rẹ̀ pea soup wa lóní pẹrẹ. So ẹ ti rí báyìí ó ti clean. Mo ti lọ parboil la ṣe. So a ti clean gbogbo omi yẹn. Ní báyìí máa wá da omi mi. So a ṣe fẹ́ dá omi pea soup wa ni. Ẹ má yẹ kó over pọ̀ jù. So òun lélẹ̀ báyìí. Now nǹkan tá ṣe tẹ́lẹ̀ náà la máa kọ́kọ́ ṣe. Àmú onion ẹ dà sí. Then seasoning adùn ọbẹ̀ ẹ fi sí. Àti ìsebẹ̀ lóní ráńpẹ́ ẹ fi sí. So rọra yíná sí ìdí pot yín. Màá wá da crayfish sí. So some people will say yes, goat's meat only strong kini. So crayfish tẹ́ bá máa add sí. Is it like kẹ́ máa add crayfish àbí kẹ́ rọra add just little bí mo ṣe ṣe yẹn ṣó ti yé yín òun nìyẹn. So pepper soup spice wà lélẹ̀ ní ráńpẹ́. A máa wá da àwọn ata wa sí. Ata rodo ni. Of course it's pepper. Jekuta. Then there's no pepper soup without this yellow pepper, of course, you know. Then Cameroun pepper, everything pepper because it's pepper soup. Cameroun pepper má yẹ kó pọ̀ jù torí ó máa ń dúdú nǹkan o. Máa ń jẹ́ kí ọbẹ̀ dúdú. Give it a nice stir. Wow. Our pepper soup is coming back to life. Let's see. Mo stir ebe yẹn. So màá wá fi àchàrà sí. Ẹ lọ sọ́jà, àwọn Igbo wọ́n ní orúkọ kan àwọn kan máa ń pè ní press care something. So àchàrà òun ni. Ó máa ń gùn báyìí. Ẹ kọ gé ni. Ẹ ṣàn dáadáa o. Then you put it. So kẹ́ fi àchàrà yín sí. Now after that, you now carry your oil. Ẹ má yẹ kó pọ̀ jù. So ní báyìí fún ní 5 minutes kí gbogbo wọn kí ọ̀rọ̀ wọn kó yékéyéké àti pé kí
ògúnfe yín ìyẹn goat meat yín kó má over yìí kó raw so that ẹ bá ń gbé mu ẹ mọ̀ pé ó ń lọ tìrín-tìrín à ń padà bọ̀. Wow, so yes, ògúnfe wa ìyẹn goat meat wa ó ti ṣẹ̀ǹgẹ̀mẹ̀ǹgẹ̀ ọ̀rọ̀ wọn ti yíra wọn dáadáa. It's alright. So ní báyìí mo fẹ́ da Uziza àti Saint Leaf òun ni mo ti ṣàn mo dẹ̀ ti rọra chop ẹ̀ òun ni mo rọra dà sí báyìí. So ẹ má jẹ́ because fẹ́ jẹ́ kó overcook steaming ara kìíní yẹn ó máa cook ẹ̀. So please ẹ paná pea soup yín ó ti ṣẹ̀ǹgẹ̀mẹ̀ǹgẹ̀ ó ti ṣe kíni ó ti ready. Ìwọ tó bá ṣe ń lo àchàrà tó bá mọ̀ lò tó ṣe wà yìí tètè yọ kúrò ó ti tún rẹ̀ sí because tó bá lọ over pẹ́ jù nínú pea soup ó máa ṣe kíni tẹ́ ẹ bá mọ̀ quantity because quantity ó matter ẹ kàn má lọ gé kẹ́ má tẹ́ ẹ bá mọ̀ quantity tó yẹ kẹ́ jù sínú particular soup yín tẹ́ bá sì mọ̀ pé ẹ ti rọra jù sí ó ti hó dáadáa mọ́ ẹ tètè yọ because tó bá sit well ó máa jẹ́ kí pea soup yín kó korò. That's another trick. Ṣó ti yé yín? So it's like this. Now wọ́n bá nǹkan tí mo fi rọra sọ̀rọ̀ yẹn Uziza àti Saint Leaf yẹn ó ti ṣẹ̀ǹgẹ̀mẹ̀ǹgẹ̀. Now let's serve it. Alhaji Alaja àti Khadijat àti Fausiat ẹ jọ̀ọ́ ilé ní kẹ́ gbé lura ní ìrọ̀lẹ́ yìí fún ìṣínú. Every time kọ́ ni rice ẹ̀bà ẹ̀wà you know just go lighter today. Alright. So kí ni ìrẹ́ máa wish láti fi pair pea soup yìí? You can actually use rice àbí then mo lọ́rẹ̀ẹ́ kan ti fi bread jẹ pea soup rí mi mọ̀ lu tó ti wá o but ẹ̀kọ́ lèmi yàn láàyò ẹ̀kọ́ eléwé tó fine tẹ̀sírí ẹ̀rọ àgbèsí báyìí. Our pea soup is ṣẹ̀ǹgẹ̀mẹ̀ǹgẹ̀ and ready to be what? To be eaten. Ẹ ti rí báyìí. Mo lérò pé ẹ enjoy recipe tí mo mú wá fún yín. Please follow it through so that I might get the perfect taste tí Alase Nimi fẹ́ jẹ́ kẹ́ get. Ire o lọ́jọ́ gbogbo. Please endeavour to share my videos across the globe. Ramadan Kareem.